ọlọ́run má jẹ́ ń gọ̀kú àmín 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 ọlọ́run má jẹ́ ń gọ̀kú àmín 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 ẹni ò ṣe súnà gọ̀kú òun pẹ́ wákàtí sáré wa náà mọ́bìnú wà bọ́kọ́ mi ẹ wọlé yìí ṣé ta bá ń sọ yìí pé asúnà tó kásẹ̀ fi nàtì náà kó o jó ní súnà bí ìgbà tó wọnú oko jó mi ànábì náà ni ó ti là kóun bí fáírọ́ọ̀sì kóun bí kẹ́nìkan máa fọpọ́ lọ ìṣeré kóun bí kó máa ṣàṣìdànù kó máa pè lẹ́sìn kó máa ṣẹ̀sìn kó máa pè lẹ́sìn kí ni ká ti pè léyìn nísìn jack mọ́ọ̀lù dáadé tó òbó bẹ́ẹ̀ ó kàn pẹ́ lásán kó bẹ́ẹ̀ sì jẹ́ni wọn ló kúnlẹ̀ tán ya kíní sí lórí yẹn afẹ́ bí yín léèrè tí bàbá yẹn ṣe ń sìn kí ni ìtumọ̀ gbogbo tó ń ṣe yìí sìn fídíò bí olóríṣiríṣi àwọn yóò débẹ̀ wọn ṣàlẹ́ sí fìlà wọn máa ṣe báyìí kí ni tán ṣe yẹn kí ni ìtumọ̀ ẹ̀ sọ fún wa kí ni tán ṣe sí wọn lórí ṣé kí bẹ́ẹ̀ ni wọ́n lè reset ni o ṣé wọ́n tẹ bọ́tìnì kan nú orí wọn ni àbí wọ́n prógámù mú bọ́tìnì síbẹ̀ àbí kí ni ìtumọ̀ yẹn wọ́n fẹ́ ṣàdúrà fún ìṣẹ́ dípẹ́ ẹ̀ṣẹ̀ ń ṣí fìlà ẹ̀ṣẹ̀ ń ya máàpù sí lórí ṣé wọ́n ń calculate kankan ni I don't just know wàláhì ẹ mọ́ sọ ẹ̀sìn di kọ́mẹ́dì mọ́ wa lọ́wọ́ ẹ dákun ẹ mọ́ sọ ìsìlámù di kọ́mẹ́dì kí ni ìtumọ̀ eléyìí nísìn níta ń sọ nìyẹn o àbí ẹnìkan wà dé àmọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan máa sọ àwọn bàbá àwọn òkè sínú àwọn bàbá náà rí ni wọ́n kì í má tìlú agbárí àwọn èèyàn yìí ni wọ́n ya world map lágbárí àwọn èèyàn yìí ok kápẹ́ aláwọ̀ náà lẹ kọ síbẹ̀ kó lè ṣe kí ni ẹ ṣàdúrà fún yẹn kó máa bá tiẹ̀ lọ ilé yóò sínú ìlànà ànábì ilé yóò sínú ìlànà ànábì náà sàbí mélòó ànábì ya world map sí lórí sàbí mélòó ànábì ṣe nǹkan kìíní sí lórí kíni wàhálà dé kíni ok ẹjẹ àjọ bìrà wa léèrè wallahi alazim kì í ṣe pé bẹ́ẹ̀ àfi láwọn bàbá fi hàn wọn kankan béèrè kíni wọ́n ń kọ sí wọn lórí kílẹ̀ rí rẹ̀ kí sì ní kó kíni ẹ̀ fẹ́ ṣe eléyìí kí pé kọ́fíń tàbùkù àwọn bàbá kákan jọ béèrè kíni wọ́n ń kọ sí wọn lórí iṣẹ́ wo ló ń ṣe kí sì lè rí ẹ̀ ẹ̀rí náà ni máa ń fàjà ẹ̀rí náà ni máa ń fàjà eléyìí ò make any sense Islam wa kọ́ lélẹ́yìí ẹ mọ́ sọ ẹ̀sìn wa di kọ́mẹ́dì náà wọn kàn sí wọn lórí wọn wọ́ kìkìní òkè kórì wọn má lè bá àbúrú kọ́ lè bá àmọ̀ òwe jẹgbẹ́ lọ àbí kí kádàrá wọn lè change àbí kílẹ̀ ń program síbẹ̀ ẹ já mọ̀ ẹ yóò sínú ẹ̀sìn wallahi nítorí ẹ̀ máa ń bí yín nínú ìyá ti béèrè kíní ẹ̀rí náà ni ìsìnbá káwọn èèyàn kàn máa wó lulẹ̀ fún yín ká máa ṣe gbogbo ẹ̀ kẹ́ máa fọpọlọ wọn ṣeré ẹnìkan jẹ́ jóní sọ́nà kó tí agbárí lẹ̀ kẹ́nìkan máa wọ́ kí má ti ṣe lórí àwọn fẹ́ ṣàdúrà fáwọn èèyàn ìyẹn labá lọ́dọ̀ ànábì eléyìí ò lẹ́rìí ṣèkà kò mẹ́yẹn dẹ́yìn ẹ̀yàn ọmọ bàbá wa Jamiu búlálà èmi ní béèrè fún yín béèrè tí mo fẹ́ béèrè pé inú tá a bá tá a sì rí oní pé mùsùlùmí ni wọ́n pe bàbá mùsùlùmí ni bàbá àbí bẹ́ẹ̀ kọ́ kájà pé ntí bàbá ṣe ń gbà yé wọn àwọn ti lọ bọ́lọ̀ wọn ní hajj sọ́nà náà ni pé òkú ọ̀run ẹ̀fí lọ́run lẹ́ǹtì ó bẹ́ẹ̀ sì jẹ́ ó ti bọ́lọ̀ bẹ́ẹ̀ ó tún ṣe ó ti bọ́lọ̀ wọn bẹ́ẹ̀ àmọ́ àwọn tá a wà láyé nítorí yan bàbá Búlálà dákẹ́ tí wọ́n fẹ́ sọ bàbá yìí bí wà tẹ́ pé pásítọ̀ ni wọ́n ṣe láyé bí iṣẹ́ pásítọ̀ bí à ń gbẹ̀mí bí à ń bá ìsìn ọlọ́run bá àlekè ọlá jẹ́ bí à ń pàtàn bú wọn máa fi kú fún òròyìn bàbá yín ẹ̀ sì dákẹ́ síbẹ̀ ẹ wà wọlé nísìn àbí wọ́n gbẹ̀mí wọ́n lulẹ̀ múlànà Jamiu rèé múlànà kí ní kan Búlálà láì ṣe chọ́ọ̀chì ṣé ní tí bàbá yín fi lélẹ̀ rẹ̀ sórí pa bàbá yín rè kákó mọ̀ ẹ dákẹ́ síbẹ̀ ẹ sọ̀rọ̀ ọ̀sùnkútù fi ma'radil hajati ila al-bayani bayanu kẹ́ ẹ dákẹ́ gbà táwọn mùsùlùmí fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ síta ẹ sọ pé ní tí bàbá yín ṣe nìyẹn ẹ̀sìn náà ń bàjẹ́ ìnáwó ẹ̀sìn ń bàjẹ́ ẹ̀ dákẹ́ ẹ wà wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wọlé náà inú sùn kalẹ̀ bí òkú yẹ wọ́n ló ti lọ ọlú ẹ̀mí 17 days àwọn Búlálà yìí náà èmi òkú tẹ̀sí bá bíi 40 sọ́run ó gbé láńtà dání lọ́sàn-án gan ìka tó pèrè ń wèrè fámìlì wọn náà Búlálà náà ní kiri ẹ̀ mọ́ kí tá a fẹ́ máa fi ẹ̀sìn Ọlọ́run ráre ẹ̀dẹ̀ bẹ̀rù bọ́lá obìnrin lè rìn jọkan ẹ̀dẹ̀ bẹ̀rù jọ́tà àjọlọ bá Ọlọ́run pàdé jọkan bàbá yín kọ́ ló mú ìsìlámù wá fún wa o gbogbo tẹ́lẹ̀ máa fi ìsìlámù ṣe yìí ẹ kọ́kọ́ ẹ dìklẹ̀ bẹ́ẹ̀ ṣe mùsùlùmí bóyá ẹ̀sìn ní ìwà ni Búlálà àbí nǹkan tẹ́lẹ̀ máa pè yẹn ẹ jẹ́ àmọ́ títà kẹ́yìn ò ṣe wá láǹfààní àwọn èèyàn ń ṣe bí kèfèrí man tashabbaha biqawmin fahuwa minhum ẹ jẹ́ ká mọ̀ bóyá kèfèrí ni wọ́n bóyá ṣẹlẹ̀ ni wọ́n àwọn ilé náà yẹ ẹlẹ́nu. ṣe é ráyè wa lóde ṣe rí bí ẹ̀sìn bá wa dé kọ́nà sọ wà ń bẹ̀ ni o ó dàbí nǹkan. jọ̀bọ̀ omi jọ̀bọ̀ sinmi bíbélì amara aligalibu amara sarakalu amara gasugasu amara bumutu amara gẹ́gẹ́. ká máa ṣe bí kèfèrí ká máa ṣe bí ìṣẹ̀lẹ̀ kí ni tó ń rí kí ni tó ń ṣe àwọn tó yẹ ká fún kòbókò lẹ́yìn ọ̀run kọ́nù wọn wé dànù ètò àbúrú jù mbẹ bí ká máa fi tí ò ṣe ìròyìn bàbá yín kí bàbá yọkàn bàbá fa ẹnìkan lọ́yàn bàbá ṣe kinní kan bàbá kì í kírun bàbá ń kírun mọ́kà ó wá pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ròyìn kàlámọ̀ bàbá yín nínú Ramadan bàbá yín fún yàn búrẹ́dì kó máa jẹ àbí ó fún lákàrà kó jẹ nínú Ramadan èyí tí ò wá jẹ́ yẹn nígbà tó wá yọ jáde lápò di Quran asáwò náà níbo náà ti print Quran yẹn ẹgbẹ́ sìn wá jẹ́ sìn òpó àwọn akúrí tẹ́ bá ń gbé lọ́dọ̀ ara yẹn ẹ fi mọ bẹ́ẹ̀
ìkan náà sọ ẹgbẹ́ ṣé ìyá mi bọ́lá ẹ̀wọ̀n gbó òrùn báyìí ẹgbẹ́ òrùn ojú mọ́ òrùn ìyẹn wá nọ́mà mọ́ àbí àbáyé náà náà pé mítìn àwọn ikú jọ kan àbí ṣé lè make sense ṣé Islam lélẹ̀ ẹgbọ́n tí Sàdárù náà sọ bàbá yín àti ṣé Ibrahim ọlọ́run pàdé Gazwatu Badiri ọdún wo náà bí bàbá yín àsáwò náà àwọn kan yóò make sense kẹ kó bẹ́ẹ̀ Islam ti kọjá wọn àwọn ẹ̀tọ́ òṣì yẹn nìkan wẹ̀ lábíyá bàbá kan somi dépo bàbá kan jókòó bàbá kan fàyàn ṣe gbogbo ládàá yẹn kò sí ní Islam wa o kẹ jáwọ́ kó bẹ́ẹ̀ kẹ jáde kẹ mọ́ clarify ẹ̀ tẹ́ bá fẹ́ kí ìdọ̀tí ó máa tábà bàbá yín lára kẹ ti sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ sọ ẹ̀sìn wa dẹ̀ ẹ̀sìn kiri yóò ẹ̀sìn gbẹ̀mí tí wọ́n ń ṣorí burúkú kiri Ọlọ́run sì bí gbogbo yín léèrè Islam kọ́ lẹ́ ń ṣe. Assalamu alaikum.